The return of Kọ́lé Oṣó's family. Bẹ́ẹ̀ ni o, the return of Kọ́lé Oṣó òun ni a mú wá sí etí ìgbọ́ yín fún àǹfààní àwa tí a ti wo apá kìíní sinimá yìí, tí a ti wo apá kejì, tí a ti wo apá kẹta, tí a wo apá kẹrin tó fi dórí apá karùn-ún. A fi ń tó yín létí wípé sinimá yìí kò tán síbẹ̀ nítorí wípé a padà rí wípé Kọ́lé Oṣó padà kan ilẹ̀kùn oṣó eléyìí tí ó wà ní ẹ̀yìn rẹ̀ gẹ́gẹ́ bí ìyá àgbà ṣe ṣe àdéhùn fún wípé gbogbo ìgbà kí ìgbà tó bá ti dí gágá tó dí gógó, níṣe ni kí ó kan ilẹ̀kùn yìí kí ilẹ̀kùn náà sì ṣí kí òun lè wá ran Kọ́lé Oṣó lọ́wọ́. Eléyìí ló jẹ́ kí Kọ́lé Oṣó wá ròpin tó fi wá kanlẹ̀kùn nígbà tí ọwọ́ ti ba àwọn àbúrò rẹ̀ méjèèjì àti bàbá rẹ̀ tí wọ́n wà nílẹ̀. Eléyìí ló jẹ́ kí Kọ́lé Oṣó kan ilẹ̀kùn yìí. Kété tí ó sì kan ilẹ̀kùn yìí, òun ni ìyá àgbà dé tí ìyá àgbà sì pa gbogbo àwọn ẹgbẹ́ àrọ̀nì yìí. Ṣùgbọ́n a fi ń tó yín létí wípé ìyá àgbà sọ gbólóhùn kan nínú ìgbẹ̀yìn wípé ẹbí òun kò lè parí, bẹ́ẹ̀ ni ẹbí òun kò lè tán lórí ilẹ̀. Kí wá lẹ rò pé yóò ṣẹlẹ̀ nínú The Return of Kọ́lé Oṣó's family? Tí sinimá yìí bá jáde, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ nínú ẹ̀? Nítorí wípé ṣé bí àwọn ẹbí Kọ́lé Oṣó ṣe máa wu ìwà ìbàjẹ́ wọn lọ títí nìyẹn? Àbí ó ṣe jẹ́ wípé àwọn nìkan náà ni? Àbí a tún sì máa rí èèyàn kan tó máa dá wọn lẹ́kun àwọn ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n fi ń ṣayọ̀ tí wọ́n rò pé ohun dáadáa ni? Bẹ́ẹ̀ ni o, àwa tí a ò tí bá tí wo sinimá yìí, ẹ jẹ́ kí a tètè ṣà ká lọ wo sinimá yìí apá kìíní, apá kejì, apá kẹta tó fi dórí apá karùn-ún. Bẹ́ẹ̀ ni kí a tó lè wá sọ ohun tí ó ṣẹlẹ̀ nínú Kọ́lé Oṣó's family apá kẹfà, The Return of Kọ́lé Oṣó. Bẹ́ẹ̀ ni The Return of Kọ́lé Oṣó òun la mú wá sí etí ìgbọ́. Gbogbo wa ni a ti wo apá kìíní Kọ́lé Oṣó, a wo apá kejì Kọ́lé Oṣó, a wo apá kẹta Kọ́lé Oṣó, bẹ́ẹ̀ ni a wo apá kẹrin Kọ́lé Oṣó. Ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní orí ìkànnì yìí, Kọ́lé Oṣó apá karùn-ún òun ni sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń gbọ́ wa ní orí ìkànnì yìí, Kọ́lé Oṣó apá karùn-ún òun ni sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín. Nínú Kọ́lé Oṣó apá kìíní, a rí ìwà tí bàbá Kọ́lé Oṣó ń hù pẹ̀lú Kọ́lé Oṣó àti àbúrò Kọ́lé Oṣó eléyìí tí a mọ̀ sí Oṣógbèmí. Bẹ́ẹ̀ ni a rí ìwà yẹn náà tún tẹ̀síwájú nínú apá kejì sinimá Kọ́lé Oṣó yìí àti apá kẹta. Ṣùgbọ́n nínú apá kẹta Kọ́lé Oṣó, ibẹ̀ ni a ti rí wípé nǹkan kan pa Kọ́lé Oṣó papọ̀ àti Lálùdé. Eléyìí tó jẹ́ wípé ní ìgbẹ̀yìn apá kẹta yìí, gbogbo ẹbí Kọ́lé Oṣó pátápátá ni wọ́n dáwọ́ jọ tí wọ́n fi borí Lálùdé. Ibí ni apá kẹta sinimá Kọ́lé Oṣó yìí parí sí. Bẹ́ẹ̀ ni àwa tí a ò tí wo apá kẹrin Kọ́lé Oṣó, ẹ jẹ́ ká sáré múra wa lọ sínú apá kẹrin Kọ́lé Oṣó. A ó rí pé nínú apá kẹrin yẹn ni a ti rí àwọn àgbà òṣèré eléyìí tí ó jẹ́ wípé àwa gan ó yà wá lẹ́nu nígbà tí a rí àwọn àgbà òṣèré yìí. A rí Abija, a rí Àbẹ̀ní Àgbọ́n, bẹ́ẹ̀ ni a rí Alápinni Òòṣà. Báwo ni àwọn eléyìí ṣe jẹ́ nínú sinimá apá kẹrin yìí? Àlàyé wà lórí ọ̀rọ̀ àwọn tí ẹ rí yìí. Ẹni tí a rí jẹ́ ọ̀rẹ́ sí Jáwéṣoró eléyìí tí a mọ̀ sí Lálùdé. Abija jẹ́ ọ̀rẹ́ sí Jáwéṣoró. Bẹ́ẹ̀ ni Àbẹ̀ní Àgbọ́n ó jẹ́ ìyàwó sí Jáwéṣoró. Bákan náà ni àwòrán ṣe àfihàn arákùnrin kan eléyìí tó jẹ́ wípé òun ló jẹ́ gẹ́gẹ́ bí àbúrò Jáwéṣoró tí Alápinni sì jẹ́ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ àwo tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo wọn gbìyànjú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń rí àpẹẹrẹ tí wọ́n rí àmì wípé ọ̀kan lára àwọn ti papòdà. Eléyìí tó jẹ́ wípé gbogbo wa mọ̀ pé Lálùdé ni tí wọ́n sì gbìyànjú agbára wọn láti dá padà sí ilé ayé ṣùgbọ́n ẹ̀pà ò gbóró mọ́ nítorí wípé agbára Kọ́lé Oṣó àti bàbá rẹ̀
ó ju ti gbogbo wọn lọ. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n wọ́n gbìyànjú agbára wọn gẹ́gẹ́ bí olóòṣà tí wọ́n jẹ́. Bẹ́ẹ̀ ni, torí ẹgbẹ́ tí gbogbo wọn ń ṣe, wọ́n rán àṣàsí, wọ́n rán èdì sí àwọn tí wọ́n wà ní ìdí ọ̀rọ̀ pípa jáwé sóro yìí. Ṣùgbọ́n agbára bàbá Kọ́lé Oṣó àti Kọ́lé Oṣó eléyìí jẹ́ kí wọ́n lè dá gbogbo àṣàsí àti ohun tí wọ́n dà yìí, eléyìí jẹ́ kí wọ́n lè dá padà. Bákan náà, nínú sinimá yìí náà ni àwọn tí a pè ní ẹgbẹ́ àrọ̀nì yìí ti ṣe ìwádìí láti mọ kúlẹ̀kúlẹ̀ ta ni àwọn tí wọ́n ṣekú pa jáwé sóro, tí wọ́n sì padà rí tí ìwádìí wọn sì fi tó wọn, tí ìwádìí wọn sì fi tó wọn létí wípé jáwé sóro eléyìí tó kú yìí, àwọn ẹbí Kọ́lé Oṣó, àwọn ni wọ́n pa á, tí wọ́n sì mú wa lọ sí ibi tí a ti rí ìyá tó bí bàbá Kọ́lé Oṣó gangan fúnra lára rẹ̀. Eléyìí tó jẹ́ Péjú Ògúnmọ́lá, òun ni ìyá tó bí Kọ́lé Oṣó. Ṣùgbọ́n nígbà tí wọ́n mú wa lọ síbẹ̀, ibẹ̀ ni a ti rí ibi tí màmá náà ti jókòó tó ń sọ fún Oṣógbèmí ìrìnàjò ìlú tí wọ́n wà. Nítorí òrìṣà kan wà ní ìlú náà, eléyìí tí à ń pè ní òrìṣà gbọ́mọ. Eléyìí tó jẹ́ pé ọmọ ni òrìṣà náà ń gbé. Inú ibẹ̀ ni ìyá yẹn ti sọ ìdí tí òrìṣà yìí ṣe ń gbé ọmọ gbọ́mọgbọ́mọ, ìdí tí ó ṣe ń gbé àwọn ọmọ. Eléyìí jẹ́ kí àyà Oṣógbèmí máa já nítorí pé gbogbo ìgbà tí à ń sọ yìí, Oṣógbèmí ti bí ọmọ àkọ́bí rẹ̀, eléyìí tó jẹ́ Kọ́lé Oṣó. Ìyá Oṣógbèmí jẹ́ èèyàn kan tó jẹ́ wípé ó ní agbára púpọ̀. Bẹ́ẹ̀ ni, ó ní agbára púpọ̀ tó fi jẹ́ pé agbára yìí ló fi dáàbò bo ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀ eléyìí tí a mọ̀ sí Kọ́lé Oṣó. Kódà ibi tí ìyá yìí ní agbára sí, ó ní agbára tó jẹ́ wípé ó mọ ọjọ́ àti òǹkà tí òun máa kú, ṣùgbọ́n kò mọ àkókò ọjọ́ tí ó máa jẹ́. Ìjọ́ tí ó máa sọ ọ̀rọ̀ yìí fún ọmọ rẹ̀, òun ni ó ṣàlàyé fún ọmọ wípé àsìkò òun ti tó. Ṣùgbọ́n bí àsìkò òun ṣe fẹ́ tó gbogbo agbára tó òun ní, òun ṣetán láti gbé fún Kọ́lé Oṣó. Ibi báyìí ni Kọ́lé Oṣó ti ṣe àwárí agbára eléyìí tó jẹ́ wípé kò sí ẹni tó ní agbára náà tó. Ibi báyìí ni ó ti ṣe àwárí agbára rẹ̀ nítorí wípé ìyá bàbá rẹ̀, òun ni ó fún un ní àwọn agbára tí à ń sọ yìí. Bákan náà, a ó rí wípé nínú apá kìíní àti apá kejì sinimá yìí, a rí wípé bàbá Kọ́lé Oṣó ní àdó mẹ́ta. Àdó mẹ́ta yìí ni ó jogún lọ́wọ́ ìyá rẹ̀. Ibi báyìí ni àwọn ẹgbẹ́ àrọ̀nì ti mọ irú èèyàn tí Kọ́lé Oṣó àti àwọn ẹbí rẹ̀ jẹ́. Àbálọ àbábọ̀, kí wá ni ohun tó ṣẹlẹ̀ nínú apá kẹrin sinimá yìí? A tún wá padà rí wípé arábìnrin tí ó wà ní ọ̀dọ̀ jáwé sóro, eléyìí tí Kọ́lé Oṣó yarí pé òun fẹ́ fẹ́, tí ó fa ìjà jáwé sóro àti Kọ́lé Oṣó nínú sinimá yìí, ó ti wà ní ọ̀dọ̀ Kọ́lé Oṣó gẹ́gẹ́ bí a ti mọ̀ láti inú apá kẹta sinimá yìí, tó sì jẹ́ wípé gbogbo ohun tí wọ́n ń ṣe níbẹ̀ kò fi taratara gbà, ṣùgbọ́n kò sí ọgbọ́n fún, kò sí ohun tó fẹ́ ṣe, àyàfi kó fara mọ́ ohun yìí. Bẹ́ẹ̀ ni ìwà ìbàjẹ́ wọn ò dáwọ́ dúró nítorí wípé bí Kọ́lé Oṣó náà ṣe ń hùwà tiẹ̀, bẹ́ẹ̀ náà ni àbúrò rẹ̀ eléyìí tí a mọ̀ sí Sídí tí ó wà nínú sinimá yìí, bẹ́ẹ̀ lòun náà hùwà àwọn láàbí èyí tó wò, nítorí wípé kò sí ẹni tí ó fẹ́ dá wọn lẹ́kun àwọn ìwà tí wọ́n ń hù yìí. Bẹ́ẹ̀ ni, àbálọ àbábọ̀ ni a rí ibi tí Yétúndé Barnabas tí ó ti ronú wípé kí òun kúkú kó ẹrù òun kúrò ní ọ̀dọ̀ Kọ́lé Oṣó. Ṣùgbọ́n gbogbo ọgbọ́n àti gbogbo ìwà tó dá, Kọ́lé Oṣó jẹ́ alágbára tí ó sì jẹ́ wípé ó gbé padà wá sí inú ilé. Bákan náà ni àwòrán ṣe àfihàn ibi tí a ti rí Àbẹ̀ní Agbọ́n, eléyìí tí ó mú àrokò wá sí ọ̀dọ̀ bàbá Kọ́lé Oṣó wípé àwọn ẹgbẹ́ àrọ̀nì wọ́n fẹ́ rí, wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan pàtó tí ikú jáwé sóro tí ó ṣe wá ní àtọwọ́ rẹ̀.
Bàbá gbéra dìde láti lọ sí ọ̀dọ̀ Kọ́lé Oṣó. Ó ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yìí fún Kọ́lé Oṣó. Ṣùgbọ́n Kọ́lé Oṣó béèrè lọ́wọ́ bàbá rẹ̀ wípé òun fẹ́ tẹ̀lé bàbá òun lọ sí ọ̀dọ̀ àwọn arọ̀nì. Ṣùgbọ́n bàbá ní rárá, kò ń ṣe ìjà ọmọdé, ìjà àgbàlagbà ni kó jẹ́ kí òun lọ mú òun lọ ibẹ̀. Kí ni bàbá Kọ́lé Oṣó dé àárín àwọn arọ̀nì yìí fún? Bẹ́ẹ̀ ni, ohun tó lérò òun kọ́ ló bá. Kí wà lohun tó lérò? Ohun tó lérò ni pé káwọn kọ̀ débẹ̀ káwọn sọ̀rọ̀. Ṣùgbọ́n nígbà tí ó débẹ̀ tí wọ́n yarí kanlẹ̀, tí wọ́n dojú ìjà kọ, òun náà ṣetán láti bá wọn jà. Ṣùgbọ́n bó ṣe ṣetán láti bá wọn jà yìí, síbẹ̀síbẹ̀ kò dẹ́kun ọ̀rọ̀ sísọ dúró. Ó wá fẹ́ máa lọ. Kí ni ohun tó ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ ni, òwú aláǹtakùn, èyí tèmi àti yín mọ̀ wípé kò lè digi, kò lè di ọ̀pẹ. Òun ni wọ́n fi dé bàbá Kọ́lé Oṣó mọ́lẹ̀. Bàbá Kọ́lé Oṣó ti wà ní dídè mọ́lẹ̀ báyìí. Kí ni ohun tí yóò kó yọ? Bẹ́ẹ̀ ni, nítorí wípé kò ní àǹfààní láti jáde kúrò nínú ibi tí wọ́n wà. Nítorí wọ́n ti fi òwú aláǹtakùn, wọ́n ti fi dè mọ́lẹ̀. Ibí yìí ni bàbá Kọ́lé Oṣó ti parúkọ, ló ti pé orúkọ ọmọ rẹ̀ Kọ́lé Oṣó. Kọ́lé Oṣó, Kọ́lé Oṣó. Bẹ́ẹ̀ ni, ó pe Kọ́lé Oṣó. Ó yá ẹ jẹ́ ká wá wo gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa lọ, tí ẹ̀ ń bá wa bọ̀ lórí ìkànnì yìí. Ǹjẹ́ Kọ́lé Oṣó máa dá bàbá rẹ̀ lóhùn? Ǹjẹ́ Kọ́lé Oṣó máa ní àǹfààní láti wá sí àárín àwọn ẹgbẹ́ arọ̀nì yìí? Àti wípé ta ni yóò borí nínú ohun tí ó ń ṣẹlẹ̀ yìí? Ẹ wò ó, nínú apá karùn-ún sinimá yìí la máa ti rí bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ ńlá ni ìtẹ̀lẹ̀ The Icon Ibrahim Yekini. Iṣẹ́ ńlá ló ṣe nínú eré yìí. Bẹ́ẹ̀ ni, ṣé àwọn ẹgbẹ́ arọ̀nì ni wọn yóò borí bàbá Kọ́lé Oṣó àti gbogbo ẹbí Oṣó pátápátá? Àbí kò ní sí ẹni tí yóò dẹ́kun ìwà ìbàjẹ́ táwọn ará ibí yìí ń wù? Bẹ́ẹ̀ ni, aṣebi ṣe rere òun ni wọ́n. Ṣùgbọ́n ibi tí wọ́n ṣe ó ti pọ̀ ju rere tó ṣe lọ. Kí ni yóò jẹ́ èrè wọn? Tá a bá ní kọ́ wò, rere wo ló ṣe? Ohun dáadáa tí wọ́n ṣe, òun náà ni pé wọ́n gba Yétúndé Barnabas sílẹ̀ lọ́wọ́ Jáwéṣòró. Ṣùgbọ́n bó tún ṣe gbà á lẹ̀ náà tó, gbogbo àwọn ọ̀wà láabi tó ti wá wò ńkọ́. Kí ni yóò gbẹ̀yìn àwọn ẹbí Oṣó yìí? Bẹ́ẹ̀ ni, kí ni yóò gbẹ̀yìn àwọn ẹbí Oṣó yìí? Nítorí wípé gbogbo wa náà láti mọ̀ wípé ẹni tó bá ti ṣèkà, dandan ni kó gbẹ̀san ìkà tí ó bá wù. Ó dá o, àwọn ẹgbẹ́ arọ̀nì ti dé bàbá Kọ́lé Oṣó mọ́lẹ̀ báyìí. Gbogbo wa náà la mọ̀. Bàbá Kọ́lé Oṣó ti ń pe Kọ́lé Oṣó. Ǹjẹ́ Kọ́lé Oṣó yóò wá bá bàbá rẹ̀ ńbẹ̀? Bẹ́ẹ̀ ni, a tún mọ̀ wípé àwọn agbófinró náà wọ́n wà lẹ́nu rẹ̀ wípé wọ́n fẹ́ mú bàbá Kọ́lé Oṣó, gbogbo Oṣó pátápátá. Ẹ wá jẹ́ ká wò, ta ni yóò rí àwọn ẹbí yìí mú? Ta ni yóò padà rí àwọn ẹbí yìí borí? Àbáwọn ẹbí yìí gangan náà ni wọn yóò padà borí gbogbo àwọn tí a kà kalẹ̀ yìí? Ẹ wò ó, sinimá yìí jẹ́ sinimá tó ládùn tó lárinrin. Nítorí náà, a ò tí ì mọ nǹkan tí yóò gbẹ̀yìn àwọn ẹbí yìí. Àbí bí wọn yóò ṣe lọ gbére nìyẹn pẹ̀lú àwọn ìwà ibi tí wọ́n ń wù, àwọn ìwà láabi eléyìí tí wọ́n ń wù. Ẹ wò ó, tí apá karùn-ún sinimá yìí bá ti jáde, ẹ ó máa rí gbọ́, ẹ ó máa rí wò lórí ìkànnì yìí. A ó sì máa sọ ibi tí ẹ ó ti máa rí wò. A ó máa sọ fún yín. Kọ́lé Oṣó, apá kìíní, apá kejì, apá kẹta, apá kẹrin. Àmọ́ apá karùn-ún rẹ̀, òun náà là ń sọ fún yín wípé kí ẹ gbáradì fún Kọ́lé Oṣó apá karùn-ún tó bá ti jáde. A ó sọ fún yín. Ẹ ó rí wípé iṣẹ́ takuntakun òun ni Ibrahim Yekini eléyìí tí a mọ̀ sí ìtẹ̀lẹ̀ The Icon. Ẹ ó rí pé iṣẹ́ takuntakun òun ló ṣe nínú sinimá yìí. Pàápàá jùlọ gbogbo àwọn òṣèré eléyìí tí wọ́n lò nínú sinimá yìí, àwọn náà gbìyànjú, wọ́n ṣiṣẹ́ takuntakun. Kọ́lé Oṣó apá karùn-ún, ẹ máa gbáradì lórí ìkànnì yìí. Ẹ wò, ẹ̀yin tí ẹ ò bá tí ì wo sinimá Kọ́lé Oṣó, ẹ tara ṣàṣà ẹ dìde, ẹ lọ wo sinimá Kọ́lé Oṣó apá kìíní, apá kejì, apá kẹta títí tó fi dórí apá kẹrin. Apá karùn-ún sinimá Kọ́lé Oṣó yìí yóò mì gbogbo ibi tí ẹ ti ń wò ó. Bẹ́ẹ̀ ni, apá karùn-ún Kọ́lé Oṣó
ẹ wò yóò ládùn, yóò lárinrin. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ṣé Kọ́lé Oṣó máa wá bá bàbá rẹ̀ ńbẹ̀? Àbí bàbá rẹ̀ ò lè kúrò ńbẹ̀? Àbí bàbá rẹ̀ máa kúrò ńbẹ̀? Àbí bó gan-an lẹ́yìn rò bí wípé sinimá yìí yóò parí sí? Ẹ má gbàgbé láti tẹ kọ́mẹ̀ǹtì yín sí orí comment section. Ẹ sọ fún wa nǹkan tẹ́ ẹ bá lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá karùn-ún sinimá yìí. Kí ẹ sì má gbàgbé láti tẹ subscribe button. Eléyìí ni yóò fún yín ní àǹfààní kété tí apá karùn-ún sinimá yìí bá ti jáde. A ó máa fi tó yín létí ní orí ìkànnì yìí. Kí ẹ sì má gbàgbé bákan náà láti tẹ kọ́mẹ̀ǹtì yín sí orí comment section. Òṣèré wo ni ẹ fẹ́ràn sí jù nínú sinimá yìí? Àti wípé òṣèré wo gan òun ló kó ipa ribiribi, ipa gidi eléyìí tí ẹ fẹ́ràn sí? Ẹ tẹ orúkọ òṣèré náà kí ẹ sì jẹ́ ká mọ̀. Àbí ta lẹ̀yin lérò pé wọn yóò gbé wá fún wa nínú apá karùn-ún sinimá yìí? Àti rí Àbíjà, àti rí Alápẹ̀ní, àti rí Àbẹ̀ní Àgbọ̀n. Ta wá ní ẹlòmíì, ojú tuntun mi tẹ́yìn fẹ́ kó hàn nínú sinimá Kọ́lé Oṣó apá karùn-ún? Ẹ tẹ orúkọ ẹni náà kí ẹ tẹ̀ sí i. Bẹ́ẹ̀ ni a dẹ̀ fi ń dá yín lójú pé ẹ ò rí ẹni náà wò nínú sinimá Kọ́lé Oṣó apá karùn-ún. Bẹ́ẹ̀ ni Kọ́lé Oṣó apá karùn-ún. Àwa tí a ti ń retí sinimá Kọ́lé Oṣó, tí a ti wo apá kìíní, tí a ti wo apá kejì, tí a wo apá kẹta sinimá Kọ́lé Oṣó, a fi ń tó yín létí wípé sinimá Kọ́lé Oṣó apá kẹrin òun ni sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín. Ṣùgbọ́n tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ leléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wá, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tó wà ní ìsàlẹ̀ níbẹ̀ yẹn. Kí ẹ sì má gbàgbé láti tẹ comment yín sí orí comment section. Kí ẹ má gbàgbé láti fún wa ní ìka ọlọ́wọ́ eléyìí tí a mọ̀ sí like. Kọ́lé Oṣó apá kẹrin. Gbogbo wa la rí iṣẹ́ takuntakun tí Ibrahim Yekini eléyìí tí a mọ̀ sí Ìtẹ̀lẹ̀ The Icon èyí tí ó kópa nínú sinimá yìí. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn òṣèré tí ó wà nínú sinimá yìí la rí ipa ribiribi tí àwọn òṣèré náà tí wọ́n kó nínú sinimá yìí. Àwa tí a ti wo apá kìíní sinimá Kọ́lé Oṣó, tí a rí iṣẹ́ tí ó wà nínú apá kìíní, bí a ṣe gbádùn apá kìíní sinimá yìí tí a sì wo apá kejì sinimá yìí, a ó rí wípé sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ wa ní oríṣiríṣi àwọn nǹkan eléyìí tí ó jẹ́ wípé báwo ni a ṣe máa tọ́ àwọn ọmọ wa. Yálà wípé a jẹ́ alágbára kan ni àbí olówó kan, a ní láti fún àwọn ọmọ ní ìlànà eléyìí tí ó dára tí ò ní jẹ́ kí àwọn ọmọ náà kí wọ́n ṣe ìṣe. A ó rí bàbá Kọ́lé Oṣó bí ó ṣe tọ́ àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta, àti Kọ́lé Oṣó àti Kọ́lé Oṣó àtàwọn àbúrò rẹ̀. A ó rí bí bàbá náà ṣe tọ́ wọn, nítorí pé ìtọ́ wípé mo ní òògùn, mo ní agbára, òun ni bàbá yìí fi tọ́ àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, a ó rí wípé ibi tí òògùn bá ti pọ̀ jù, a ó rí wípé ńṣe ni òògùn máa ń padà di èèwọ̀. A ó rí nígbà tí ó di inú apá kejì sinimá yìí ni a rí wípé Kọ́lé Oṣó ti mú gbogbo àwọn ìṣàgbára bàbá rẹ̀, pàápàá jùlọ àdó tí ó kó eléyìí tí ó mú kí ó lè máa lo àdó yìí fún nǹkan míì. Ṣùgbọ́n bàbá rẹ̀ ní wípé kò sí bí ọmọdé ṣe lè gbọ́n bí àgbàlagbà tó láyé yìí. Ọmọdé bá láṣọ bí àgbà kò lè ní àkísà bí àgbà. Bàbá lo àwọn agbára mìíràn tí ó ní láti fi pé Kọ́lé Oṣó padà wálé, tí bàbá sì gba àwọn àdó rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní ọwọ́ Kọ́lé Oṣó. Ṣùgbọ́n gbígba àdó padà ní ọwọ́ Kọ́lé Oṣó àti àwọn ìwà tí bàbá hù láti lè jẹ́ kí Kọ́lé Oṣó mọ̀ wípé ohun tí ó ṣe ò da. Eléyìí tó jẹ́ wípé bàbá dá àpá sí Kọ́lé Oṣó lára, tí àpá yìí sì jẹ́ nǹkan tó jẹ́ wípé ó ti agbára kan jáde ní ara Kọ́lé Oṣó. Tí eléyìí jẹ́ kí ó jẹ́ wípé kò sí ẹni tí ó ní agbára tàbí tí agbára rẹ̀ lè ká Kọ́lé Oṣó. Báyìí ni a ṣe rí ibi tí apá kejì sinimá yìí parí sí. Nínú apá kẹta sinimá yìí bákan náà, òun ni a ti rí wípé Kọ́lé Oṣó àti Lálùdé nǹkan kan pa wọ́n pọ̀. Kí ni nǹkan tí ó pa àwọn méjèèjì papọ̀? A ó rí wípé Kọ́lé Oṣó fẹ́ gba ìyàwó eléyìí tí ó jẹ́ ìyàwó fún Lálùdé, ṣùgbọ́n agbára ju agbára lọ, eléyìí tó ṣokùnfà wípé Lálùdé wá padà kó gbogbo òògùn àti agbára tó ní láti lọ dojú ìjà kọ Kọ́lé Oṣó. Kété tí Lálùdé dé ọ̀dọ̀ Kọ́lé Oṣó,
ohun tí ó rò òun kọ́ ni ó bá. Níṣe ni ìjà náà padà di ìjà ẹbí. Eléyìí tó jẹ́ wípé àti bàbá Kọ́lé Oṣó àti Kọ́lé Oṣó àtàwọn àbúrò Kọ́lé Oṣó gbogbo wọn ni wọ́n parapọ̀ láti dojú ìjà kọ Lálùdé. Ṣùgbọ́n ohun tó ṣe ni láàánú, ohun tó ṣe ni ní kàyéfì nínú sinimá apá kẹta yìí ni wípé a ó rí wípé wọ́n padà borí Lálùdé. Ṣùgbọ́n ibi tí sinimá yìí parí sí, ẹ jẹ́ ká wá bira wa léèrè nínú ibi tí sinimá apá kẹta yìí parí sí. Ǹjẹ́ wọ́n ti pa Lálùdé bí kété bí a ṣe rí ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ Lálùdé ti kú àbí Lálùdé ò kú? Nítorí wípé ohun tó ṣe mí ní kàyéfì ni wípé a ó rí wípé níṣe ni Lálùdé dọ̀fẹ́ lọ. Ṣé dídọ̀fẹ́ lọ rẹ̀ yẹn ṣé ó fi ṣe àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wá ni? Àbí wípé wọ́n ti pa Lálùdé ni nítorí wípé àgbájọwọ́ òun ni ó wà ní orí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ kí a tún wá lọ wò ó. Níbo gan-an ni Kọ́lé Oṣó ti rí ohun àmúṣọrọ̀ ṣagbára rẹ̀? Kí ni nǹkan tí ó máa wá gbẹ̀yìn Kọ́lé Oṣó? Kí ni nǹkan tí yóò gbẹ̀yìn àwọn ẹbí Kọ́lé Oṣó? Àti wípé pàápàá jùlọ gan-an níbo ni Kọ́lé Oṣó ti ṣe àwárí agbára rẹ̀? Bẹ́ẹ̀ náà sì ni a ó rí wípé Yétúndé Barnabas ó ṣiṣẹ́ takuntakun nínú sinimá yìí. Gbogbo wa la mọ̀ wípé Yétúndé Barnabas ò tí ì fi taratara gbà fún Kọ́lé Oṣó. Ǹjẹ́ nínú apá kẹrin sinimá yìí, ǹjẹ́ Yétúndé Barnabas máa padà gbà fún Kọ́lé Oṣó tán pé gẹ́gẹ́ bí ọkọ sí ìyàwó? Àbí Lálùdé tó dọ̀fẹ́ lọ ní ìgbẹ̀yìn apá kẹta yìí ṣì ń padà bọ̀? Pàápàá jùlọ ta ni ẹni tí yóò padà wá borí Kọ́lé Oṣó? Nítorí wípé agbára Kọ́lé Oṣó ti wá di ẹni tó jẹ́ wípé kò sẹ́ni tí ó lè dààmú. Bí a ṣe rí sinimá yìí nínú apá kẹrin sinimá yìí, a fẹ́ mọ nǹkan tí yóò gbẹ̀yìn Kọ́lé Oṣó. Ǹjẹ́ ààrẹ ẹni tí yóò padà borí Kọ́lé Oṣó àbí Lálùdé gangan fúnra ara rẹ̀ òun ni ó padà wá tí ó borí Kọ́lé Oṣó? Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ á gbáradì fún apá kẹrin sinimá yìí. Láìpẹ́ láì jìnnà a ó wo apá kẹrin sinimá yìí. Iṣẹ́ ọwọ́ ìtẹ̀lẹ̀ the icon Ibrahim Yekini. Ẹ jẹ́ ká tún wá wò ó. Ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ Sídí. Kí ni nǹkan tí ó gbẹ̀yìn Sídí náà fúnra ara rẹ̀? Ǹjẹ́ Lálùdé ti rí Sídí pa bí ó ṣe wà yẹn àbí kò tí ì rí pa? Àbí kí ni nǹkan tí yóò ṣẹlẹ̀ nínú sinimá yìí? A ó rí wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nínú apá kẹta sinimá yìí a padà rí ibi tí àwọn ọlọ́pàá tí wọ́n ti wá bá bàbá wọn, tí wọ́n ti gbé bàbá wọn. Ǹjẹ́ gbígbé bàbá yìí tún padà wá sí inú ilé rẹ̀? Àbí kí ni ìdí náà tí àwọn ọlọ́pàá yìí tí wọ́n fi wá gbé bàbá Kọ́lé Oṣó? Ẹ wò ó, ẹ̀yin tí ẹ ò bá tí ì wo sinimá Kọ́lé Oṣó yìí, ẹ jẹ́ kí a lọ wo sinimá Kọ́lé Oṣó yìí. Nítorí wípé sinimá yìí ìtẹ̀lẹ̀ tí ń ṣe sinimá Kọ́lé Oṣó yìí tún yàtọ̀ sí gbogbo àwọn iṣẹ́ tí ìtẹ̀lẹ̀ tí ń ṣe. Nítorí ìgbà tí èmi wo sinimá yìí, mo wo sinimá yìí gẹ́gẹ́ bí wípé ń ṣe nǹkan gan ṣẹlẹ̀ gangan. Nítorí gbogbo àwọn òṣèré tó wà nínú sinimá yìí, wọn ò fi sinimá yìí ṣeré. Wọ́n jẹ́ kí ó yé wa, wọ́n jẹ́ kí a mọ nǹkan tí a lè mọ̀ nípa wípé tágbára bá tún jẹ́ agbára, kò ń ṣe bí èèyàn bá ṣe nágbára tó nìyàn máa ṣe ń lo agbára rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ jẹ́ ká mọ̀ ni wípé sinimá yìí nínú apá kẹrin sinimá yìí, níbo ni Kọ́lé Oṣó ti ṣàwárí agbára rẹ̀? Ta ni ó fún Kọ́lé Oṣó ní agbára? Ǹjẹ́ agbára yìí máa padà kúrò lọ́wọ́ rẹ̀? Àti wípé ta ni ẹni náà tó máa padà wá borí Kọ́lé Oṣó? Àbí Kọ́lé Oṣó kàn máa wà bẹ́ẹ̀ náà ni pẹ̀lú àwọn ìwà tó ti wù pẹ̀lú agbára yìí? Àbí agbára yìí kàn máa lọ, ó máa fílẹ̀? Ohun tí èmi rò nìyẹn. Ohun tí ẹ̀yin náà bá wá rò lórí nǹkan tẹ́ bá rí wípé ó lè ṣẹlẹ̀ nínú apá kẹrin sinimá yìí, ẹ tẹ àtẹ̀ránṣẹ́ yín eléyìí tí a mọ̀ sí comment. Ẹ tẹ sí ìsàlẹ̀ àwọn fídíò yìí tẹ́ ẹ bá ti ń wò, kí ẹ sì má gbàgbé láti tẹ̀ síbẹ̀ wípé kí wọ́n tètè bá wa dírọ̀pù apá kẹrin Kọ́lé Oṣó eléyìí tí a mọ̀ sí the final saga Kọ́lé Oṣó apá kẹrin. Kò ní pẹ́ dàgbéléwò, ó máa tó dàgbéléwò. Ẹ má gbàgbé láti tẹ subscribe button
nítorí ní ìgbàkúgbà ní ìgbà gbogbo tí àwọn eré Yorùbá bá ti ń jáde a ó máa fi tó yín létí ní orí ìkànnì yìí Kọ́lé Oṣó. Ẹ sì má gbàgbé láti sọ fún wa òṣèré wo ni ẹ fẹ́ràn sí nínú sinimá Kọ́lé Oṣó yìí. Ṣé Sídí ni eléyìí tí a mọ̀ sí Kẹ́mítì, ṣé Ibrahim Yekini gangan ni, àbí Lálùdé Fatai Oòduà, àbí Yétúndé Barnabas, àbí ọ̀gá pátápátá eléyìí tó jẹ́ pé òun lèmi láìkì jù nínú sinimá yìí. Mo láìkì bí wọ́n ṣe act, mo sì láìkì gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe, pàápàá jùlọ bó ṣe múra fún wọn, kọ̀sítúmù tó wọ̀. Ta ni mò ń sọ yìí? Òun náà ni Bámi Ògbólúkẹ́. Ẹ wò ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ ṣe nínú Kọ́lé Oṣó yìí. Ẹ̀yin náà ẹ má gbàgbé láti tẹ orúkọ ẹni tí ẹ bá fẹ́ràn sí jù nínú sinimá Kọ́lé Oṣó yìí kí ẹ sì jẹ́ ká mọ̀ nínú comment section. Ta ni ẹ̀yin rò pé wọ́n tún lè fi sí inú apá kẹrin tí yóò tún jẹ́ kí apá kẹrin sinimá yìí kó dùn kó lárinrin. Bẹ́ẹ̀ ni Kọ́lé Oṣó apá kẹrin kò ní pẹ́ wà létí ìgbọ́. Kọ́lé Oṣó apá kẹrin kò ní pẹ́ wà lórí ìkànnì ìtẹ̀lẹ̀ The Icon TV ní orí YouTube. Tó bá ti jáde ẹ lọ wò ó. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa ká lọ.